Kú dédé wòyí ẹ̀yin èèyàn mi. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Orogodo ayé ò ní lù fún wa jó. Fẹ́pẹ́ yẹn ṣẹ̀ ń wò mí nígbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Hafiz Abolade. Ẹ káàbọ̀ sórí ètò. Iṣẹ́ kan mo fẹ́ ṣàlàyé fún wa lénìí, iṣẹ́ ìmùlẹ̀ aṣínà, ìmùlẹ̀ àwọn àgbà. Òun náà ni à ń ṣe lọ́wọ́ yìí. Báwo la ṣe máa ṣe? Ẹ jẹ́ ká lọ tọ́jú ẹyẹ ẹ̀gà takọtabo méjì, ẹyẹ ẹ̀gà takọtabo àti àdó ìjámọ̀ ẹyọ mẹ́ta, àdó ìjámọ̀ mẹ́ta. Tó ti yé yín? Òun náà ni à ń ṣe ní ọwọ́ yìí. Sẹ́rí, ẹ fi ẹyẹ ẹ̀gà àti àdó ìjámọ̀ àti odidi atare ẹyọ kan, ẹ fi sínú agbada apẹ ìjóògùn. Ẹ fi sínú apẹ ìjóògùn. Ẹni ò tí ì fi àdó sí torí pé àdó kò ń pẹ́ tó mọ fi ń jó ń tiẹ̀. Ẹyẹ ni ẹ̀ ń wò ní ẹyẹ àti odidi atare. Òun lẹ̀ ń wò nínú ìsasùn jóògùn yìí. Tí a bá ti jó ilé ìtàn pẹ̀lú àdó ìjámọ̀, a wá rọ ilé yìí, ẹyẹ yìí àtàdó ìjámọ̀ tá a jó yìí, a rọ sínú àdó míì, a fi sínú apẹ ìjóògùn. Tó ti yé yín? A fi sínú apẹ ìjóògùn. A wá mú ẹyẹ kejì máa fi hàn wá ń sìn. A tún jó, a rọ náà sínú àdó. A ṣàlàyé fún yín sìn, a lè yé yín. Ẹ kí n fi àdó yẹn sínú ẹ̀kẹ́ rí báyìí. Àdó nìyí. Tó ti yé yín? Àdó ni ẹ̀ ń wò tí mo ti fi síbẹ̀. A jó àdó yẹn papọ̀. Tó ti yé báyìí, tá bá ti jó, tó ti jó tán. Àdó ẹyọ mẹ́ta. Tó ti yé bí mo ti ṣe àlàyé ẹ̀ fún wa yìí. Mo rò pé ó ti yé wa. Àdó ìjámọ̀ mẹ́ta. Ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta yẹn á jẹ́ kó tóbi. Tó ti yé yín? Á jẹ́ kí ẹlẹ́ẹ̀kẹta àdó yẹn, torí inú ẹ̀ la fẹ́ rọ gbogbo àdó tó kù sí. Ẹlẹ́ẹ̀kẹta yìí, bá ti jó eléyìí tán, á rọ sínú àdó. Bá ti jó eléyìí tán, á ti fàdó yẹn sí. Á rọ sínú àdó. Bá ti rọ sínú àdó, á fi ìdérí, á fi dé. Á wá fi àdó yìí, àdó tẹ́ ń wò lọ́wọ́ mi àti ẹyẹ rẹ̀ ń wò yìí pẹ̀lú odidi atare kan. Èyí tá à ń jó yìí, á rọ sínú àdó yìí. Ó ti yé yín? Á rọ sínú àdó yìí. Àdó mẹ́ta ni. Bá ti wá rọ sínú àdó, á wá fi àdó yẹn tá a ti rọ eléyìí sí, á fi sínú agbada. Á fi ẹyẹ, á fi sí lẹ́gbẹ̀ẹ́. Á mú atare odidi kan, á fi sí ní ẹ̀gbẹ́. Á tún jó. Bá ti wá jó, á lọ̀ tí ó kúnná. Inú àdó ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ ní ńlá yìí, inú ẹ̀ ni a máa rọ́ sí. Ẹ má gbàgbé láti share fídíò yìí. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ bá wa subscribe. Ìwọ tí ò ń ṣe iṣẹ́ yìí, tó jẹ́ pé bóyá àáfàá ni ẹ́ ni àbí oníṣègùn, ọ̀rọ̀ babaláwo àbí wòlíì, ẹ bá wa share iṣẹ́ yìí. Kó lè jẹ́ fún yín bí idán, kó lè là fún yín bí òrùn. Gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe àlàyé lọ, mo máa ń sọ pé tá bá ń ṣiṣẹ́ báyìí, tí mo bá ń júwe iṣẹ́ fún yín, ẹ bá mi kọ sílẹ̀ dáadáa. Èyí tí ò bá wúlò fún wa lénìí, yóò wúlò fún wa ní ọ̀la. Ẹyẹ ẹ̀gà takọtabo lẹ máa rà, àti àdó mẹ́ta. Tó ti yé yín? Odidi atare méjì, ẹyẹ ẹ̀gà méjì, àdó mẹ́ta, odidi atare méjì. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú, ẹyẹ ẹ̀gà á fi sínú agbada pẹ̀lú odidi atare kan àti àdó ìjámọ̀. Tá bá ti jó tán, ká lọ̀. Á rọ sínú àdó kejì. A ó fi ìdérí dé. Ìdérí yẹn igi, ẹ jẹ́ ká wá igi ká fi dé kó ṣe sáìzì ẹnu ihò yìí. Bá ti wá fi dé lórí. Tó ti yé báyẹn, a wá fi ẹyẹ yìí sẹ́gbẹ̀ẹ́ àdó yìí. A fi odidi atare kan tá a mọ̀ sí alligator pepper, a fi síbẹ̀. A wá jó. Ó ti di méjì tá a ti jó báyẹn, ó ti di méjì. Tá bá ti wá jó tó ti pa tá a ti jó parí,
á wá rọ sínú àdó ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ ńlá bẹ́ẹ̀ láàrọ̀ gbogbo oògùn yìí sí. Ìyẹn fún ẹni tí iṣẹ́ ò bá lọ déédéé. Kò ń ṣègbà tí a bá ṣẹ̀ṣẹ̀ ń fi ẹ má jẹ́ ká wá kú wá o, ká má rírì kúrì. Tí ìmùlẹ̀ bá pọ̀ ní ara wa, gbogbo oògùn tá bá ń lò pátápátá ó máa ṣiṣẹ́ fún wa. Kò dìgbà tá bá ṣẹ̀ṣẹ̀ ń rorí igbá, tá bá ṣẹ̀ṣẹ̀ ń fi táwọn kan bá ní iṣẹ́ gbé wá làwọn ní lọ́wọ́, ẹ má bá wọn yà sí díẹ̀ o. Torí pé kò sí nǹkan tẹ́ ṣe léléyìí kò ní repercussion, àmọ́ àwọn tọ̀hún ó ní repercussion. Ẹ dákun kí làwọn wá nú ayé tá máa ń fi orí èèyàn tá fi ń so oògùn fún wa, àbí wọ́n ń fi ìfun èèyàn tá fi ń so oògùn fún wa. Kódà tó bá pẹ́ tó bá yá olórí ó béèrè orí ẹ̀. Ẹ má jẹ́ ká wá kú wá, ká má bàa rírì kúrì. Tẹ́nìkan bá wà níbì kan tó bá ní oògùn kan gbé wá òun lè ṣe, má lọ bẹ̀ o. Ntí o ṣe ntó ò béèrè wọn ò gbélé ẹ lọ́wọ́. Àwọn iṣẹ́ kéékèèké báyìí náà tó bá padà yá tá bá ń lò wọ́n, á padà débi tá ń lọ nínú ìgbìyànjú àti àdúrà. Ẹ má jẹ́ ká bá wọn wá kú wá, ká má bàa rírì kúrì. Ìwọ tán bá fi nǹkan ara èèyàn sí oògùn fún, yóò lẹ́san. Tó bá padà yá ẹni tó ń lórí ń bọ̀ wá béèrè orí ẹ̀. Ẹ jẹ́ ká kúrò nídìí gbogbo pálapàla. Àwọn nǹkan kéékèèké ń bẹ téèyàn ó ṣe téèyàn ó fi débi téèyàn ń lọ. Irú ẹ̀ ni mo ṣàlàyé ẹ̀ fún wa yìí. Tá bá ti wá jó tá ti lọ̀, bá la ṣe máa wá ṣe. Ẹ wo ohun tó wà ní ọwọ́ mi tẹ́ ń wò lọ́wọ́ mi. Oyin ni, oyin original òun la máa wá. Ẹbu tá ti lọ̀ tá ti ṣe yìí á bù sọ́wọ́ àtẹ́lẹwọ́ wa òsì. Bá ti wá bù sátẹ́lẹwọ́ wa, ẹ jẹ́ ká bu oyin. Ó ti yé yín, oyin lẹ̀ ń wò lọ́wọ́ mi. Á wá bu oyin, á bù sí i. Òun lẹ̀ ń wò lọ́wọ́ mi. Bá ti wá bu oyin yẹn sí i, a ti bù sí i, tá ti bù sí i, a ti bu ẹbu yẹn sọ́wọ́. Á wá a lè fi ka àárín wa, a lè fi rò ó, a lè fi ka eléyìí, a lè fi rò ó. A ti gbógun sí báyìí, ẹ jẹ́ ká rò papọ̀, a ti rò pọ̀. Ká tó wá la onígbólóhùn, á wá gbé lọ́wọ́ báyìí. Á yà sí lẹ́ẹ̀mẹ́ta. Àdógbàdómì, 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 àdó yí wọnú àdó, àdó yí wọnú àdó, àdó yí wọnú àdó, ẹyẹ yí wọnú ẹyẹ, ẹyẹ yí wọnú ẹyẹ, ẹyẹ yí wọnú ẹyẹ. Mo yí wọnú ẹ̀yin ìyá mi òṣòròǹgà lónìí. Àdógbàdómì, àdógbàdómì, àdó yí wọnú àdó, àdó yí wọnú àdó, ẹyẹ yí wọnú ẹyẹ. Mo yí wọnú ẹ̀yin ìyá mi òṣòròǹgà lónìí. Ẹ jẹ́ kí n rí tèmi ṣe, ẹ jẹ́ kí n rówó ná, ẹ jẹ́ kí n rówó lò. Ẹ ṣínà fún mi. Àdúrà tó bá wù wá ẹ jẹ́ ká máa ṣe. Ní tó bá wù wá tá a fẹ́ látọ̀dọ̀ Elédùmarè ẹ jẹ́ ká tọrọ. Ṣé rí pẹ̀lú gbogbo nǹkan yìí, wàláì á débi tá ń lọ. Á débi tá ń lọ. Iṣẹ́ yìí náà ni mò ń ṣe àlàyé fún yín. Aṣínà ni, aṣínà ni, ìmùlẹ̀ aṣínà tó dájú òun lẹ̀ ń wò ní wájú mi yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Ìwọ tó bá fẹ́ fi iṣẹ́ yìí ṣiṣẹ́ tó fẹ́ lò ó, bá mi share káàkiri, kó dẹ̀ comment. Bá wa subscribe, bá wa subscribe. Tábà wò ó sìn, kò pẹ́ rárá yóò ti jó tán. Ó ti jó tán. Ṣẹ́tìrì báyìí, eléyìí báyìí ó ti jó tán. A máa lọ̀ ọ́ sìn. Ṣẹ́tìrì, ẹ ti rí báyìí, ó ti jó tán tiẹ̀. Òun lẹ̀ ń wò yìí. Máa lọ̀ ọ́ sìn. Ṣẹ́tìrì báyìí, wọ́n ní mo fẹ́ lọ̀ yìí o, mo fẹ́ lọ̀ yìí. Ṣẹ́tìrì. Ni mò ń lọ̀ yìí. A lè lọ, ó lè má kúnná, tó bá tún wọ́ sínú
ti bòmíì ni. Òun là ń rọ sínú àdó yìí. Ẹ má gbàgbé láti share fídíò yìí, ẹ bá wa comment, ẹ bá wa subscribe. Mo tó bá fẹ́ kí iṣẹ́ yìí kó jẹ́ fún ẹ, kó jẹ́ fún ẹ bí idán, kó là fún ẹ bí òrùn. Bá wa share fídíò yìí. Ìbá jẹ́ pásítọ̀ ní ẹni àbí wòlíì tẹ́ ń fi iṣẹ́ yìí, tẹ́ ń fi ṣiṣẹ́ ṣe. Bẹ́ẹ̀ ṣe ń wò yìí, òun náà ní kẹ́ bá wa share fídíò yìí, kẹ́ comment. Lórí iṣẹ́ yìí, iṣẹ́ tó dáa ni, iṣẹ́ ìmùlẹ̀ tó dájú ni. Ìmùlẹ̀ aṣínà, ẹ ti rí báyìí, a ti rọ́ sínú àdó, a ti rọ́ sínú àdó. Àdó gbàdó mì, àdó yíwọnú àdó, ẹyẹ yíwọnú ẹyẹ, yíwọnú ẹ̀yìn àmì òṣòròǹgà lónìí o. Ẹ má gbàgbé láti subscribe. Ẹ̀yin tí ẹ ti subscribe, a dúpẹ́ lọ́wọ́ yín o, a dúpẹ́ gidigidi ní ọwọ́ yín. Owó tẹ́ fi ra data, tẹ́ fi wò wá ní gbogbo ìgbà, Ọlọ́run ọba Elédùmarè kò ní fi wọ́n yín. Àní iṣẹ́ oníṣẹ́, ìdérí ẹ̀ tá fi dé òun náà nìyí, òun nìyí. Ṣé ẹ ti rí báyìí? Òun ni ẹ̀ ń wò yìí. Ṣé ẹ ti rí? A ti fẹ́ fi sínú ìsasùn báyìí, òun lẹ̀ ń wò yìí. A ti fi sínú ìsasùn. Ẹyẹ ẹlẹ́ẹ̀kejì, òun ni ẹ̀ ń wò ní ọwọ́ mi. Ẹyẹ ẹlẹ́ẹ̀kejì, òun lẹ̀ ń wò ní ọwọ́ mi. A ti fi síbẹ̀. Atare ni a ti fi síbẹ̀. Ẹ ká tún lọ jó. Náà bá mi ká lọ. Òun náà ni ẹ̀ ń wò yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Ẹ bá wa share fídíò yìí káàkiri. Kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, ojú tẹ́ fi ń wò wá, ojú náà ní fọ́ o. Etí tí ẹ fi ń gbọ́ wa, etí náà ò ní di. Porogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá. Àwa tí à ń ṣiṣẹ́ ọwọ́, àní ṣiṣẹ́ gbà. Iṣẹ́ tí ó gbé wa dé ọgbà ẹ̀wọ̀n, Ọlọ́run ní jẹ́ ká gbà á. Àwa tí à ń ṣiṣẹ́ ìjọba, ọkọ̀ ọba àdába ò ní sá wa lẹ́sẹ̀. Ẹ̀yin tẹ́ ń ṣòwò, àtàjèrè lẹ́wọ̀n máa tà. Orúkọ mi ò yí padà, orúkọ ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ẹ má gbàgbé láti bá mi share fídíò yìí. Ìwọ tó bá ń ṣiṣẹ́ yìí, tó ń ṣiṣẹ́ ìṣègùn, àbí àáfàá ni wọ́n ní, yálà wòlíì ní ẹni. Iṣẹ́ náà láti fẹ́ parí báyìí sìn, àti parí ẹ̀ báyìí, àti ń jó ẹlẹ́ẹ̀kejì báyìí. Tá bá jó tán, à á lọ. Tó bá ti lọ inú àdó tí a rọ gbogbo ẹ̀ sí nì, a fi òlélé ìdérí tó bá wù wá, a lè fi dé, a lè fi láìlọ́n pẹ̀lú igi, ká fi igi wé láìlọ́n lẹ́nu, ká fi lé lórí. Tá bá ti fẹ́ lò ó, alẹ́ tá bá fẹ́ sùn ni o, lójoojúmọ́ tí ó fi tán. Oyin ògidì, oyin original, òun là á fi lò ó. Àdó gbàdó mì, àdó gbàdó mì, àdó gbàdó mì,
àdó yí wọnú àdó, àdó yí wọnú àdó, àdó yí wọnú àdó, ẹyẹ yí wọnú ẹyẹ, ẹyẹ yí wọnú ẹyẹ, ẹyẹ yí wọnú ẹyẹ. Mo yí wọnú ẹ̀yin ìyá mi òṣòròǹgà lónìí, mo yí wọnú ẹ̀yin ìyá mi òṣòròǹgà lónìí, mo yí wọnú ẹ̀yin ìyá mi òṣòròǹgà lónìí. Ẹ jẹ́ kí n rí tèmi ṣe o, ẹ jẹ́ kí n rówó ní, ẹ jẹ́ kí n rówó lò. Kò jù báyẹn lọ. Bó ṣe jẹ́ náà ni mo ti sọ yẹn, kò sí àyọkún, kò sí àfikún, kò sì sí àyọkúrò. Yóò jẹ́ fún yín o, yóò jẹ́ fún yín bí idán, yóò là fún yín bí òrùn. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí, bá mi share fídíò yìí káàkiri. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Hafiz Abolade. Ire o, ó dìgbà kan náà.